ọlágbára o ọ̀rọ̀ bọ̀ rẹ̀ bọ̀ ọ̀wí eégún aláré Mufti Iwo ẹ gbà mí mo rò pé a ní gómìnà sọ̀sùn gómìnà Adeleke president Tinubu ẹ ń wò wá ràn ni ẹ máa ń wò wá ràn lórí ọ̀rọ̀ Mufti Iwo Mufti Iwo mà ti fọgbọ́n gbé sàríà wọlé torí mi ìmàmẹ́ni tó fi Mufti Iwo jẹ security ilẹ̀ Yorùbá lọ́mọ ẹ̀gbìnra Mufti Kogi state ló ti wá ẹ̀gbìnra díẹ̀ òun ṣe kàbà òòtàn mọ́ okun rárá àwọn òkéné lẹ́jọ́ nídìí ìpọ̀ Mufti àwọn òkéné lẹ́tàn mọ́ jọ kí ló wá fà kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ló ṣẹlẹ̀ Mufti olóòjẹ security ta ló sign paper fún ẹ ẹ̀yin DSS ẹ̀yin FCC ó dàbí ìpamọ́ nídìí yín lórí ọ̀rọ̀ Mufti Iwo bóyá ó láwọn tó ń gbé owó fún Mufti Iwo pé kó fi balẹ̀ kóòtù òjíire jẹ́ ká lè mọ̀ ẹ̀yin FCC ẹ̀yin DSS ẹjọ́ iṣẹ́ yìí náà ni ẹ bá wa bí Mufti Iwo ẹni tó fún ní pépà tó fi kó security jọ nílẹ̀ Yorùbá ó ṣe lọ sí Kogi ní ìlú bàbá títí ẹ ó ṣe lọ sí Kogi àbó ti gbàgbé ibi tẹ́tí rìn wá tẹ́tí wá dúró sí wo òkè nílẹ̀ tí wá Mufti ó ṣe lọ sí Kogi kó lọ gbé lọ yẹn kó lọ jẹ security lé wọn lórí ń bẹ ọlọ́pàá kẹ́nẹ ilẹ̀ Yorùbá Ìwó ṣé ilẹ̀ Yorùbá Ọ̀yọ́ nìkan àbí òun sọ̀rọ̀ lọ Ọ̀ṣun a ní gbà fún ẹ a ní ever gbà fún ẹ Mufti irọ́ ló pa gbogbo ọgbọ́n tẹ̀dá lákàyè yìí ṣe sọ dànù náà ìlú wo ni Muslim ń tẹ̀dó tí ó lálùbáríkà ìlú wo ló jẹ́ ìlú Muslim tó jẹ́ pé Muslim ló tẹ ìlú yìí dó àlùbáríkà àlàáfíà ayọ̀ ìdùnnú ire àlàáfíà wà ńbẹ̀ kò sí Mufti ẹ̀ẹ́dẹ̀ lè fọ́ọ̀sì ẹ̀sìn lé wa lórí kò possible kò ṣeé ṣe ibi òun ṣẹlẹ̀ lárúbáwá àdẹ̀sọ èdè lárúbáwá àti kò tẹ̀ sí nǹkan kan tá a fi jọra wa ìṣe o àṣà ní gbogbo ẹ̀ àjọra wa tó bá ń tàn yín pé Odùduwà wá láti ilẹ̀ lárúbáwá kí l'Odùduwà fi jọ àwọn tó wà nílẹ̀ lárúbáwá ṣèbí Odùduwà bímọ ọmọ Odùduwà mélòó ló jọ àwọn ará lárúbáwá tẹ́wá kó sí wọn síta kẹjẹ kí n gbọ́ agboolé Odùduwà wo ló wà nílẹ̀ lárúbáwá tán sọ fún yín pé ibi tán ti bí bàbá Odùduwà ní àbúrò pé dìdìrín ni wá ní Mufti ha nígbà yẹn fún ẹ kò dẹ̀ ní jọ kò dẹ̀ ní ẹ̀rà jọ bàbá ṣe sọ kò ní jọ kò ní ẹ̀rà jọ òfin orí burúkú tó sọ pé o fẹ́ gbé wá yẹn security ó lọ fi ṣe security fáwọn bandits kó lọ sí gbogbo àwọn ìlú táwọn bandits ti ń jà tán ti ń gbá àwọn èèyàn lọ ní ṣọ́ọ̀ṣì ní mọ́ṣáláṣí ní gbogbo ẹ̀ kó lọ ṣe security fún wọn bẹ́ẹ̀ ó wá ló ń bọ̀ wá ṣe security ilẹ̀ Yorùbá dìdìrín ló pè wá ni afọ́fúngbẹ́mu ló pè wá ni ṣé ilẹ̀ kóòtù òjíire jọ ilẹ̀ tó jẹ́ wípé aláwù náà fi tẹ̀dó ni ṣé wọ́n fi aláwù tẹ̀wádó ọ̀dẹ̀ dídẹ̀rẹ̀ amukun mẹ́kọ́ ò ní làákàyè rárá káti ẹ̀ gbà pé ìwọ lọ́ba ìlú Ìwó torí àtiwọ́ o àti kábíyèsí yín o yàtọ̀ síra yín bóyá ìwọ ló ń control kábíyèsí yín ni o bóyá kábíyèsí yín gan ló ń control ẹni o kò sí kankan tó kò yé wa kò lè jẹ́ ká máa pe kábíyèsí yín
ṣùgbọ́n àwọn tá a lè pè àwọn ìjọba tá a lè pè lélẹ́yìí kan bá wa dá sí wọ́n sì tún ní láti invite ẹ lẹ́ẹ̀kan nǹkan tó fà á security tó fẹ́ ṣe ókè torí Ìgbòho ṣá ti dé àbí torí Ìgbòho ṣá ti dé ayé yín dẹ̀ máa ròbò skẹ́ṣì níṣẹ́ Awala nílẹ̀ yìí àlejò lẹ́jẹ̀ ẹ wá rẹ́ǹtì ilẹ̀ ni bó pẹ́ bóyá dẹ̀ ní àlejò máa padà síbi tó ti wá. Ẹlẹ́sìn àlàáfíà tó bá ń tàn yín pé ẹlẹ́sìn àlàáfíà irọ́ ni torí nínú gbèyàn bí 100 ń ṣe ẹ̀sìn yín àwọn tó ní ẹ̀sìn àlàáfíà nínú ẹ̀sìn yín òpó 20 ẹ̀yin yòókù jàgídíjàgan tọ́ọ̀gì gbogbo nǹkan tẹ́ fi gbogbo ọjọ́ ayé yín ṣe nìyẹn àdẹ̀ nílé bá yín tèkẹ́ mọ́. Kò séèyàn kankan tó gbé security lẹ lọ́wọ́ ó ṣe security ó ṣe sáyé ara ẹni ò Mufti ó ṣe security ó ṣe sáyé ara ẹni ò ìwọ kò sí wàre kankan lọ́wọ́ ẹ̀. Mo rántí àbí iṣẹ́ ìwọ kọ́ ló káwọn ọmọ kéékèèké síta tó ń kọ́ wọn bọ́n ṣe yìnbọn torí ọ̀rọ̀ ṣàríà ó tún wá fẹ́ fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí ó fẹ́ fi gba ọ̀nà ó fẹ́ fi gbé security wọlé torí pé ó fẹ́ gbé ṣàríà wọlé sílẹ̀ Yorùbá ó ti ya wèrè Mufti ó ti ṣí èrè gan àbúrò pé gbogbo nǹkan tó ń ṣe láàmọ̀ àmọ́ gbogbo nǹkan tó ń ṣe ṣó mọ̀ pé bẹ́ẹ̀ ló ṣe lọ bá Gumi ṣe meeting nìbàdàn ó mọ̀ pé ìgbà yẹn ló ṣẹ̀ wá kó bọ̀ lọ́wọ́ àwọn ọmọ ó mọ̀ pé ẹkún wọn pọ̀ lórí Muslim ní Iran ló ṣì ń sun tẹ́lẹ̀ Ọlọ́run má jẹ́ kó padà filẹ̀ Yorùbá pàtàn tó bá ti sọ pé ó fẹ́ wá máa ní wá lára lórí ilẹ̀ wa ni tó bá ti sọ wípé ó fẹ́ máa ní wá lára lórí ilẹ̀ wa Mufti Ọlọ́run á bá wa ní ẹ lára ni Olódùmarè àwọn tó tẹ ilẹ̀ kóòtù òjìrè èdò wọn á bá wa ní ẹ lára ni kó gbogbo ọgbọ́n tó rò pé níyẹn kó dá padà síbi tó ti wá àwa ò gọ̀ rárá àdẹ̀ nígbà ọ̀dẹ̀ burúkú ìwọ tó bá nídìí ogun stroke ogun diabetes ogun BP ìwọ kàn ṣáà message mi fibroid ogun ulcer nǹkan tó bá ṣàmọ̀ pé ń ṣe nínú ara heart kidney ẹ ṣáà message mi ọ̀tọ̀ nídìí babaláwo tó wà òkè tó strong message mi.